ṣẹ́rí ìjáàbù tó ní ká máa lò yẹn àṣà lárúbáwá ni aláṣì kéèké o ni ara ìjáàbù ìṣàṣà lárúbáwá ṣẹ́rí islam tó ní ká máa ṣe yẹn sí lárúbáwá ni àní rárá islam ìṣẹ̀ sí lárúbáwá ó ṣe jẹ́ gbígbà tí islam dé àwọn lábá jòkó wọn kí o àwọn lábá mi ò gbà wípé ànábì ibo ló ti gbélé ìwà tuntun lélẹ̀ yàrá rẹ̀ rí eléyìí strange muhammad ń gbọ́ alpha ibo ló ti rélẹ̀ nítorí muhammad tẹ́lẹ̀ bó bá jẹ́ ń pàṣẹ àwọn ni wàá wò pé muhammad ó ti muhammad tẹ́lẹ̀ náà so bí mo ṣe múra yìí nísìnyí àṣà lábá mo múra ìbáyìí àṣà lábá yìí múra lábá mo mú yìí ẹ ò lè ráyà tó sọ pé kò múra báyìí ṣẹ́rí islam lójú táwọn afáfi wo islam ojú méjì ni islam kan wà tó ń pọ́ lóhun balẹ̀kẹ́lá ló sọ kalẹ̀ fanabi ìtìmáàrù kan nìyẹn àwọn kankan wá wọnú islam yẹn tó creeping àwọn tó wọnú islam yẹn kì í ṣe ọlọ́run ló mú wọn wáyé àwọn èèyàn ti ń bàbọ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń lò tẹ́lẹ̀ níbi ilé ayé wọn ọlọ́run wá dákẹ́ kó sọ̀rọ̀ pẹ́ ló ṣe jẹ́ pé bí ẹ bá kéwú níbi tó yẹ kéèyàn ti kéwú oníkọ́ ìdá gbàngbà kan báyìí tá a máa ń kọ́ nǹkan wájú fìkìyà wọ́n ní àlàáda muhakkama ibi tá a bá ti bọ́ Kùránì tá a bá ti wá súnà tá a bá ti rẹ́fídẹ́ǹsì á padà sáṣà lóyún báwo lẹ ṣe ṣe lóyún àṣà lábákọ́ á padà sáṣà lóyún báwo lẹ ṣe ń ṣe lóyún táṣà ni ò bá ti takò Islam àṣà méjì ló wà àṣà tó bá takò Islam àṣà mi ìforígbá tawhid àǹfààní rárá Islam cancel ẹ̀ àṣà mi ìforígbá nǹkan tó wà ní Islam wà ní rárá àmọ́ àṣà tí ò forígbá tawhid àṣà tí ò forígbá anything Islam máa dá yín padà sáṣà yín ó ṣe ń gbé ẹ máa rí tọ́lọ́ máa sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí bil ma'ruf gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ aláṣà yín àṣà Lárúbáwá kọ́ nísìnyí kí wọn náà wá wá ọmọ Yorùbá ni ẹ ọmọ bíbí ilẹ̀ Yorùbá wọn jàlámí àlójoojúmọ́ ó rọ́ǹgì náà ó rọ́ǹgì náà ẹ kó torí ipò gbàsílámù túmọ̀ pé ó lè lọ àbí tí a já mọ́ kò túmọ̀ pé ó lè dágbádá ẹ kò túmọ̀ pé ó lè gẹ́gọ̀ bì rárá náà àṣà tiẹ̀ nìyẹn tí Islam ò takò àmọ́ lọ́dọ̀ àwọn obìnrin Ọlọ́run sọ wá àyè kalẹ̀ nígbà tó Ọlọ́run sọ wá àyè hijabu kalẹ̀ Lárúbáwá gan ò mọ́ ló ṣe jẹ́ pé tẹ́ bá padà sí tafsir àyà yẹn nígbà tó Ọlọ́run bá lè kẹ́lá ní yáyọ nàbí wà nàbí kúlẹ̀ azwajika sọ fáwọn ìyàwó ẹ̀ wà banatika àtàwọn ọmọ ẹ̀ olùwọ́n bẹ́ẹ̀ ó ní wà ní sáìlì mọ̀mìnì àtàwọn obìnrin mọ̀mìnì worldwide pé tuntun ti dé o kí ni tuntun náà yudnina alayhinna min jalabibihinna kọ́ daṣọ wọn bolẹ̀ látòrí tafsir bọ́ lórí wípé ńgbà táyà yẹn sọ̀kalẹ̀ àwọn obìnrin mi lè fẹ́ máa fi ewé bora kálásà àwọn ẹni tẹ́lẹ̀ ayà òní máa wá kí ló dáṣà òṣèwọ́ kí ló dáyà òṣèwọ́ pé ẹ̀yọ ọkùnrin máa daṣọ borí ara àṣà lélẹ̀ Islam ní kankan ṣe àmọ́ ńgbà tí ìjábòde Islam ò ìjábòde láṣà ìjábòde lọ́rọ̀ tọ́lọ́ọ̀bà àlékiọlá sẹ́ndì sànẹ́bí nígbà nẹ́bí sọ fún gbogbo mùmínì àgbáyé lóbìnrin pé kọ́ daṣọ borí látòkè dáríkà àdínà yóò ráfùnà bí wọ́n ṣe máa dá wọn mọ̀ nìyẹn náà owó wọṣọ aṣẹ́wó olóhùn ṣaṣẹ́wó olóhùn ṣé mo lè wọṣọ ọlọ́pàá ń ṣe kí ní mi ìṣọlọ́pàá mo wá wọṣọ sójà mo wá kó 3 stars àwọn no I'm just wearing it your dress is your address bó bá ṣe rí náà yóò ṣe bá address yẹ ẹ̀sọ́ tó bá múra bí mòmìnà wọ́n address yẹ bí mòmìnà ẹ tó bá múra pé no don't call nítorí pé mo because I'm dressed like this doesn't mean I'm a prostitute because I wear a police officer dress does not make me a police officer so possible ni sí kó wáṣọ àmì kó máa rìn kiri kó àríṣà mẹ́rin rárá o mo kọ̀ wọ́ ni because I wear an army clothes doesn't mean I'm an army ó ti ẹ ṣe kó wa ìyá máa jẹ lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́jọ́ kó ṣe dáadáa fẹ́ni kankan náà ibo la ń lọ ṣé wàá rí ọ̀rọ̀ kan wà tí Islam bá ti wá dá wa padà sáṣà Islam ń dá wa padà sáṣà lágbàbà o Islam adóníkálukú padà sáṣẹ lọ́lọ́ọ̀bà lẹ́kẹ́ ọlá àfàmù Sheikh Abdallah Sati nígbà táwa máa lọ wá ní kílẹ̀ tẹ́lẹ̀ pé tẹ́ bá fẹ́ lọ kí ni ẹ máa ń daṣọ borí ẹ máa múra bí lábáwá bí mo ṣe múra yìí wọ́n ní Ọlọ́run ní khuzu zinatakum zina yín ẹ̀yìn ìtẹ́ ní gangan kálágbádá dágbádá kó ní dàsíkí dàsíkí kó ní gọ́bì gẹ̀gọ̀bì kó lábẹ́ tí ajá kó náà spread out kí méjèèjì gbọ́ yes wọ́n ní zinatakum lọ́lọ́run kò sọ pé zinatal arab ìtumọ̀ àwọn kankan wà ní Kùránì ìdùnnà tó lóun máa sọ pé tó bá ṣe báyìí bil ma'ruf tó bá ṣe báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń da láṣà yín Ọlọ́run kọjá dẹ̀ pẹ̀lú àṣà Lárúbáwá ló ṣe yẹn pé nígbà tá a fẹ́ gbàwẹ̀ Ọlọ́run sọ pé dàbínú ní kẹ́ fi jẹun o rútọ̀bù ní kẹ́ fi ṣe rárá ó dún ní kálukú padà sáṣà yín bóyá ṣé wọ báwo lọ́ ṣe ń ṣe lọ́dọ̀ tí kò sí kìtàbù kò sí súnà ẹ padà sáṣà yín kò sí kìtàbù kò sí súnà ẹ padà sáṣà yín so ìsọkúsọ ọ̀rọ̀ ni wípé àṣà Lárúbáwá ní Islam rárá Lárúbáwá náà bẹ̀rẹ̀ sí ń kéwù la ṣe máa ń sọ wípé àwa ní classmate tó jẹ́ Lárúbáwá tó kéwù tó bá yẹ pé Lárúbáwá ní kéwù ní Lárúbáwá náà ò ní lọ kéwù ìdí tí Lárúbáwá ṣe wọlé kéwù ni wípé ńgbà tí kíní yẹn dé ó yàtọ̀ sí táwọn náà mọ̀ spirituality ni ó ti yàtọ̀ sí culture àwọn náà wá jókòó wa kọ́ lọ́dọ̀ Ànábì ló ṣe ń pa àwọn Lárúbáwá kan náà wà gan táwọn gan gba Islam yẹn tán gbogbo àánú ó strange sí tan sọ tẹ́lẹ̀ ó strange sí tan mọ̀ tẹ́lẹ̀ àbí Christian wà ní Lárúbáwá so tó bá pẹ́ àṣà Lárúbáwá ní Islam ní gbogbo Lárúbáwá lọ́wọ́ máa ṣẹ̀sìn la ṣe máa ń sọ wípé not all Muslims are Arabs or all Arabs can be Muslims but not all Muslims are Arab or possible all Arabs can be Muslims but not all Muslims are Arabs ibo ni mò ń gbé ọ̀rọ̀ yìí lọ àwọn kan fẹ́ máa blackmail wa àṣà tèmi àti yín jọ ọmọ ní ẹwà ti sanwó Islam ẹ gbọ́ Islam ló ní pé kẹ́ ẹ máa jàyàn lógun Islam ló ní kẹ́ ẹ múra yín lẹ́rú why now àwọn baba ńlá baba tí wọn jára wọn lógun wọn múra wọn lẹ́rú àwọn tó kó wa lẹ́rú débi tá a dé ìṣe mùsùlùmí ni wọn no wrong now gbogbo àwọn islamophobic kìíní yẹn a ní ìdí láti yan Islam ló ní ká máa jà ká máa kóyàn lẹ́rú ṣé Islam ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ wa sallallahu ala nabiyina Muhammad wa alihi wa sallam.